àṣírí ikú tó pa Aláàfin Ọ̀yọ́ túnjí rèé o lórílẹ̀‐èdè Amẹ́ríkà níbi tí ẹ̀gbọ́n ti gún ọba aládé lọ́bẹ pa. Àwòrán ìyá náà lẹ̀ ń wò yìí, ìyẹn ẹ̀gbọ́n tó bínú pa àbúrò ẹ̀ dànù, ẹni tí í ṣe Aláàfin ìlú kan tó ń jẹ́ Ọ̀yọ́ túnjí ní orílẹ̀‐èdè Amẹ́ríkà lọ́hùn-ún. Ọjọ́ Ajé Monde tó kọjá ní ìròyìn ọ̀hún gbàlú. Wọ́n ní Aláàfin Ọ̀yọ́ ọba Adéjúìgbé Adéfúnmi kejì ti wàjà. Wọ́n ní kábíyèsí ti jáde láyé. Ọba náà tí ó jẹ́ ẹni ọdún 57 ló ti wọ káà ilẹ̀ lọ níbi tó ti darapọ̀ mọ́ àwọn orí adé tó ń ṣayé lálàdé tọ̀hún. Ǹjẹ́ kí ló pa ọkùnrin òyìnbó abàjálẹ̀kẹ́ bíi ọ̀kan pàtàkì nínú àwọn ọba ilẹ̀ Yorùbá? Wọ́n ní ẹ̀gbọ́n ẹ̀ gan ló fi ìbínú gún lọ́bẹ pa lọ́jọ́ tí èdèàìyedè bẹ́ sílẹ̀ láàrin tẹ̀gbọ́n-tàbúrò tí kan sì ṣe bẹ́ẹ̀ gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra. Àkíbà Kásálè Meredith lórúkọ tí wọ́n ń pe arábìnrin tó ṣekú pa Aláàfin ìlú Ọ̀yọ́ ní Beaufort County, Southern Carolina lórílẹ̀‐èdè Amẹ́ríkà lọ́hùn-ún. Ẹni ọdún 53 ni o. Wọ́n ní bó ti ṣe tán náà ló ti tẹsẹ̀ mọ́rìn kọmọkọmọ bí ẹni tó fẹ́ sá lọ pátápátá, ṣùgbọ́n tọ́wọ́ àwọn agbófinró ti tẹ̀ báyìí níbi tó ti ṣàlàyé gidigidi fáwọn ọlọ́pàá. Ọba Efúntọ́lá Adélabú Adéfúnmi ló ti tẹ ìlú Ọ̀yọ́ túnjí ìyẹn African Village ọ̀hún dó lọ́dún 1970. Wọ́n ní ọba Efúntọ́lá ṣe èyí pẹ̀lú èròǹgbà láti máa darí abúlé ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń ṣe láwọn ilẹ̀ Yorùbá. Bó tilẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́hùn ní ìlú Ọ̀yọ́ túnjí wà. Gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́, àwọn mọ̀lẹ́bí tó wà ní abúlé Ọ̀yọ́ túnjí yìí wọn kò ju bíi agboolé 10 lọ. Èèyàn bíi 200 ló sì wà níbẹ̀ ní kété tí wọ́n dá a sílẹ̀ lọ́dún 1970 kí Olódùmarè foríjìn Aláàfin Ọ̀yọ́ túnjí tó ti lọ darapọ̀ mọ́ àwọn aṣáájú gbogbo. Alóore TV, Alóore TV, nílé nílé òkúni ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó